dákun ẹbọ tó ń gbé kiri kọ́nà sàmì sọ̀wá kì í bọ̀ lẹ́nu. Ibo ni kí n gbé sí? Ẹ gbélé mi lórí. Ó sì ni. Ṣé bí ẹ̀yin lẹ sọ pé kí n gbé sí mi lórí? Àgbẹ̀ ni wọ́n kọ́. Ẹ sá máa jẹ abọ́ ọmọ o. Kàdé ìjọ ìsà mẹ́ta. Tí ẹ bá jọ oúnjẹ yìí, kí ló lájú ságbèdé méjì ọ̀run ó lọ́nu. Wọ́n ti wọ́n fẹ́ ké mi má jẹ ké mọ́. Àti ké o, àti oúnjẹ o, ìrìn jẹ́ nǹkan kan. Kí ẹ tó wá jẹ sniper lọ́jọ́ ọdún. Ibi ìyá pa ni. Àti máa lẹ̀. Guys, for your support so far. I'm so grateful. Thank you so much. Ẹ ṣé gan. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. May God bless you all. Thank you. MerryXmas and Happy New Year and that. Next year, I'm going to give you back to back. Láti bí sọ̀hún, látọ̀hún sí bí. Let's see. There is Rawi Rap. We love you all. Thank you.